a máa kú ọjọ́ méjì mẹ́ta níbikíbi tí ọwọ́jà ètò wa dé lójú ìwòran yìí. Ibi yòówù tí ẹ ti ń gbọ́ wa kí yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta, ọlọ́run àánú yóò máa pẹ̀lú wa o. A tún dé bá ti dé nítorí pé wu ọlọ́run páká tó ń wá lónìí la tún wá o. Pàápàá ẹ̀yin olólùfẹ́ wa dúpẹ́ lọ́wọ́ yá máa rírì oyè yín o, bẹ́ẹ̀ sì ń wò wá tẹ́ ń share tẹ́ ń subscribe. Orí ọ̀fẹ́ ọlọ́run ní fi yín sílẹ̀ o. Ọ̀rọ̀ pọ̀ tá a ti sọ sẹ́yìn ṣùgbọ́n àti ẹ̀ tí ìwà sọ̀rọ̀ báyìí. Orúkọ tèmi ni olùṣàgùtàn Michael Ọlánìlú tí mo máa bàbá wòlíì tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù pé tá a fi ń dààmú ọlọ́gbọ́n wọn aláìlágbára tá a fi ń dààmú alágbára. Èmi náà ní ọmọ ọba ìjọba ìlú ọ̀run. Lónìí jẹ́ ká tó bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Onírúurú ètò ní ń bẹ nínú atẹ́gùn pàápàá lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Ṣùgbọ́n ohun tó ṣe láàánú ọwọ́ tí ẹ̀yin ọ̀dọ́ fi mú ọ̀rọ̀ ìgbéyàwó ti hẹ̀hẹ̀ jù. Ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ o. Ṣùgbọ́n ó dàbẹ̀ ní pé ẹ̀yin ò rí bẹ́ẹ̀. Ká tó di bàbá, ká tó di ìyá, ká tó lọ́kọ láyà lé. Kèémọ̀ kàn ṣe pé akànrí ara kíra mọ́lẹ̀ fúnra wa lóyún awádọ́kọ àtìyàwó bẹ́ẹ̀ kọ́ ó ju bẹ́ẹ̀ lọ. Àti fẹ́yàwó ò tó ọbẹ̀ ló ṣòro. Àwọn igi gogoro tí ń gúnni lójú náà lọ́gbéyàwó pọ̀ o la fi ń wá sójú ìwòran. Kẹ́tì ẹ̀rí ojú àwa tá à ń sọ̀rọ̀ pé ká lè sì yín tọ̀ torí pé a ti lanú ẹ̀ kọjá nípòrí ọ̀fẹ́ ọlọ́run náà ti bímọ kódà ti sí ọmọ bíbí àwọn ọmọ kan máa bí tó kù kí ọlọ́run kó gbogbo wọn pọ̀ lórúkọ Jésù àwọn ọmọ yẹn á sóríire lójú wa o. Ètò kan wà tá a ṣe ń gbà kan tá a pè ní oyún ìfẹ́ ẹjá sí apá kejì ẹ̀ ó pẹ́ ẹ̀yin tẹ́ rí ètò ìwò oyún ìfẹ́. Tí a bá ríra wa lọ́dọ̀ lọ́kùnrin lóbìnrin là ń lóyún ìfẹ́ síra wa. Èmi ń bímọ tó jẹ́ pé ìgbéyàwó ló yọrí sí tó lọ́mọ nú. Èmi sì ń bímọ pé kákànṣe díẹ̀ ká túká ṣùgbọ́n ohun tó dáa ni pé ká mọ̀ tá à ń ṣe. Ohun tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí ni pé ìbálòpọ̀ lákọlábo kò túmọ̀ sí pé ó lè yọrí sí ìgbéyàwó. Ohun tó burú jù ni ká kàn déédéé ríra wa ká máa kúra wa mọ́lẹ̀ máa bára wa sùn ká máa wá ṣẹ́yún. Tó bá wá yá tó bá yọ ká wá sọ di ìdílé ìgbéyàwó ó léwu ohun burúkú gbáà ni. Oyún ìfẹ́ ohun rere ló yẹ kó bí. Oyún ìfẹ́ tó ní sí ẹnìkejì rẹ bóyá ọkùnrin ni àbóbìnrin ni ọmọ rẹ ló yẹ kó bí. Ó yẹ kó bí ìdílé aláyọ̀ ni. Ṣùgbọ́n mo sọ ń gbà kan wípé tí a bá kó 100 ènìyàn jọ tó ń sọ irú ìbálòpọ̀ tó ń ta fúnra wa lóyún tàbí tí a kàn bára wa dọ́rẹ̀ẹ́ léèwé àbẹ́gbẹ́ títí àbí ibi patí kan lásán di pé a di ọkọ àtìyàwó. Tá a bá kó 100 jọ bóyá la lè rí 2 sàn án tí ò yọrí sí wàhálà. Ohun tó máa ń ṣe mí láàánú fọ́pọ̀lọpọ̀ ni pé ẹlòmíà máa gbọ́ bóyá ti ẹnìkan ò yọrí sí wàhálà. A ní a ṣe bá kàn ríra wa náà ni ẹwà òbí tí wàá ṣe rí ta ló mọ̀ kó máa rí báyìí ó sì dáa kò mọ iye ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tóun ò mọ̀ títí wọ́n yọrí sí wàhálà. Tó bá lóyún ìfẹ́ sẹ́nìkan tẹ́ bá jọ pàdé níbi bí ọmọ ìfẹ́ ọmọ inú ìfẹ́ náà ní kékeré fẹ́ra yín o. Tẹ́ bá sì wá ṣe bẹ́ẹ̀ fẹ́ra yín délé ọ̀pọ̀lọpọ̀ ìṣiṣẹ́ ló máa ń fi hàn wípé a ṣe ẹsẹ̀ gbé. Ṣùgbọ́n tá a bá ti lè fẹsẹ̀ gbé lórí pé a fẹ́ ìyàwó àbá fẹ́ kọ apá ẹ̀ ojú ẹ̀ kì í jọ ti ibi tí ò lápá wọ́n ló bà mí kò dùn mí. A lè fi wé ẹni tí ò bà rárá. Lórí ọ̀rọ̀ ìgbéyàwó ẹni tí ó wù ọ́ láti fẹ́ yìí ṣé lóòótọ́ ló wù ọ́? Ọkùnrin tó wù ọ́ láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tí ò bá lè gbà ní adé orí rẹ pé orí ló jẹ́ fún ọ ẹ túká o ẹ má wulẹ̀ sọ dìgbéyàwó. Tí ò bá lè forúkún ẹ méjèèjì kúnlẹ̀ kí ọkọ rẹ láàárọ̀ tẹ́ ẹ bá jí kúkú ya túwọ́ ẹ̀ kúrò. Ọ̀bọ̀dá tí o bá lè bẹ ìyàwó rẹ tó bá ṣẹ̀
tó o lè bẹ́ẹ̀ torí ojú obìnrin yà á túwọ́ kúrò mẹ́ o. Tí bíbẹ̀ ìyàwó rẹ̀ bá gba dọ̀bálẹ̀ tó o bá lè bẹ́ẹ̀ kó dọ̀bálẹ̀ àmọ́ irú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó o pé èmi ó dọ̀bálẹ̀ fúnbìnrin yà á túwọ́ kúrò mẹ́ o. Ìdí ni tí ọ̀pọ̀ tá fi sọ pé wọn ò tí ì tó yàwó nílé. Àwọn nǹkan kan bẹ́ẹ̀ nù gbéyàwó tó yẹ pé àárín ọkọ àti ìyàwó ló wà, kò sí tó kẹbí ń bẹ̀. Ọkùnrin yìí tó fẹ́ gẹ́gẹ́ bí ọkọ àbí tó fẹ́ fẹ́ tí ò bá lè fún ní ọ̀wọ̀ má wulẹ̀ fẹ́ o. Ó sàn kẹtùká ní ìsìn pé kẹbí lọ́mọ láàrin yín kẹwàá ṣẹ̀ṣẹ̀ túká. Obìnrin yìí mo tún bá ọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i. Bó bá jẹ́ pé owó ló fi ń fọ ọkọ ẹ̀ lọ́wọ́, owó tó torí ẹ̀ ń fọ ọkọ ẹ̀ lọ́wọ́ lọ́la ó mà lè lówó. Tí o bá wá lówó ju ọkọ òun lọ, sí ọkọ òun ò ní dọkọ yẹ̀yẹ́ báyìí nígbà tó yẹ pé owó tó torí ẹ̀ nífẹ̀ẹ́ gan-an ìwọ gan ti lówó jù lọ. Tí o bá ṣe bẹ́ẹ̀ wọnú ìgbéyàwó, o ti wá wọnú ó mọ̀ pé àwọn ọkùnrin kan wà ìṣẹ̀dá wọn máa ń kórè bá èèyàn. Tí o bá ṣàkíyèsí ọ̀pọ̀ obìnrin ni ò mọ àṣírí tí ń bẹ díẹ̀ tí ó fi lówó ju ọkọ ẹ̀ lọ lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó. Wọn ò mọ̀ wípé ìbágbépọ̀ wọn ìṣẹ̀dá ọmọkùnrin yẹn tì lẹ́yìn. Ìràwọ̀ ọmọkùnrin yẹn ràn lọ́wọ́, ó sì gborí ẹ̀ sókè. Nìmí ó wá lé ọkọ dànù pé òun ti lówó jùlọ. N kò bá sì lé ọkọ dànù, ṣé bẹ́ẹ̀ ni tí ìràwọ̀ ẹ̀ ràn sínú ọ̀rọ̀ ajé ẹnìyẹn tó fi ń rí ṣe. Wọ́n á nígbò tí kọ́kọ́ ẹ ti fílẹ̀ ní tiẹ̀ ti bàjẹ́, bóyá ọkọ ẹ̀ ló lọ ṣiṣẹ́ ọkọ òṣìṣẹ́ ibi sí ọ. Ìṣẹ̀dá ọkùnrin yẹn ló ràn ọ́ lọ́wọ́ tó fi di pé olówó lọ́wọ́ jùlọ. Ọkọ tó bá sì gbọ́n kò lè bí nítorí èyí, nítorí pé ara ògo rẹ̀ náà ló ń ṣiṣẹ́. Ẹnìkan ní kí ló dé tó ń gan wá lówó ńgbà tó yẹ pé ìṣẹ̀dá ẹ̀ ẹni tí ò yí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ pé àwọn tọ́lọ́run bá dá láti jẹ́ ìràwọ̀ fún àwọn míì, àwọn máa ń ránṣẹ́ oníṣẹ́ lọ́wọ́, àwọn gan ni sábà rírànwọ́. Bẹ́ẹ̀ ni ohun tó lè ṣe fún ìyàwó ẹ̀ ò lè ṣe fún. Ìmí náà sẹ́ pé obìnrin náà lóbìnrin tó fẹ́ dà ní ìràwọ̀ ẹ̀ fi dìde. Ìmí àti bó bá ti dé láfẹ́yàwó míì á lè yẹ dànù, gbogbo iṣẹ́ àtúndojúrú, wọn á níyàwó ẹ̀ ló lépa ẹ̀ síbi rárá o. Ògo ló ranra wọn, ògo ló gbé kan sókè tá a fi rò wípé bóyá a mọ̀ ọ́n ṣe lójú ọkùnrin tàbí lójú obìnrin. Àwọn tí ò sì mọ̀ nínú ẹbí, ó ti ń bá bọ́rọ̀ àwọn ẹbí o, torí àwọn ẹbí míì wà ojú ọ̀rọ̀ lárí ni wọ́n. Wọ́n bá rí i pé ọmọ tiwọn lóbìnrin tó ti wá lówó lọ́wọ́, wọ́n á wà lákàkà tí wọ́n á máa kọ sọ́kọ ẹ̀ kí olóṣì ló tiẹ̀ fẹ́. Nígbà bá sì lọ tán ti kúrò ńbẹ̀ tí gbogbo ẹ̀ lọ bó ṣe ń lọ tán, àwọn ló sún sẹ́yìn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ yín èèyàn, ẹ gbọ́ ìwọ̀nba pínpín nìyẹn fi ṣe àríkọ́gbọ́n. Ọ̀rọ̀ tí ò pọ̀ ní o, wípé kákan mọ̀ọ́mọ̀ ó lè lówó lọ́wọ́ jọkọ rẹ lọ o. Ó ṣeé ṣe dáadáa torí pé ìràwọ̀ ọkọ rẹ lè ràn ọ́ tí ó fi lówó tó fi ga. Ẹ̀yin ẹbí tọ́rọ̀ ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ tí ò yé, ẹ wá dìde pé ọkọ wo ló fẹ́ gan-an tí ò lówó lọ́wọ́. Ìgbà ló máa rí pé kò tọ́jú ọmọ, kò sì mọ̀ pé ìràwọ̀ ẹ̀ náà ló fi ń lówó tán fi ń jọ tọ́jú ọmọ wọn. Ìkànnì ẹ̀ lára ẹ̀. Ṣùgbọ́n fífẹ́ ọkùnrin tàbí obìnrin nítorí owó, nǹkan tó burú gbà ni o. Ó lè lówó lọ́la o, tó bá lówó ìgbéyàwó yẹn ò ní dúró o. Torí pé ohun tó ń jọ ẹ́ lójú, fífẹ́ ọkùnrin àbí obìnrin tó ló kàwé, oore ọ̀fẹ́ mọ̀ wà láti kàwé, ó mọ̀ lè lóore ọ̀fẹ́ àti kàwé jùlọ. Tó bá ti wá kàwé jùlọ, ṣé kò ní dọkọ yẹ̀yẹ́? Oyún tó ní nífẹ̀ẹ́ sí ìyẹn jẹ́ kó jẹ́ oyún ìfẹ́ gan-an, kó má jẹ́ oyún ohun tó rí nínú ayé ẹ̀ ló ní. Kò ní pẹ́ ká kúrò. Oyún ìfẹ́ kò tiẹ̀ ní rásì ṣe ẹ̀. Ìfẹ́ wọ́n mọ fẹ́ra wọn bẹ́ẹ̀ ni pé ojú àti mú ni. Èèyàn ò lè kó sáàárín wọn, ẹnikẹ́ni ò lè kó sáàárín wọn torí pé ìfẹ́ náà jọ ní síra wọn. Bó ti wù kí ìtọ̀tún rí kí tòsí rí, kódà bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ kó sáàárín wọn wọn ò ní gbà. Ṣùgbọ́n nínú ibi tífẹ́ ò bá sí, bójú ọkọ náà ni wọn ó kọ sọ́kọ nú, bójú aya náà ni wọn ó kó sáya nú.
lòdì sí ọkọ tó ní tí Ọlọ́run yàn fún. Tí ìbá ṣe fẹ́ lọ̀rọ̀ yín dúró lé lórí tó jẹ́ pé ó lówó lọ́wọ́ èèyàn ló fẹ́, ó kàwé ló fẹ́, ẹbí tó ti wá ẹbí olówó ni wọ́n ló fẹ́. Àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kẹ́bí ó dúró. Oyún tó dáa kọ́, oyún tó lè ṣẹ́ nígbàkigbà ni, ṣùgbọ́n oyún ojúlówó ìfẹ́ ìṣẹ́ o. Oyún ojúlówó a máa dúró, a máa bímọ re. Oyún bá ń tálẹ́ ni ìfẹ́ máa ń jẹ́, kì í fẹ́ ṣe ìfẹ́ ọ̀sán ìfẹ́ àárọ̀. Ǹjẹ́ o jámọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ pé owó ọ̀pọ̀lọpọ̀ ẹbí àwọn méjèèjì ní owó wọn gbádùn ìdílé wọn nítorí pé oyún ìfẹ́ kọ́ ni náà ní síra wọn. Tó bá sì jóyún ẹwà ló ní, ẹwà máa jẹun asán. Ọtí bẹ́ẹ̀lì sọ fún wa nìyẹn, ẹwà jẹun asán. Oyún ẹwà kò ní pẹ́ dìjà torí pé makeup tó ń ṣe nígbà tí ò bá sí ń bẹ̀ mọ́ àbí tí ò ń bá mu mọ́ awakùn tó fẹ́ ní tòótọ́. Oyún ẹwà kì í ṣe oyún ìfẹ́ gidi o. Oyún ìfẹ́ inú ọkàn ló wà o sí ẹnì kejì tó ń sàn bí odò láàrin ọkọ sáyà, láàrin aya sí ọkọ. Tí ó bá ń sàn láàrin méjèèjì onígbádùn lè wà o. Tó bá ń sàn nú ẹnìkan tí ò sàn nú ẹnì kejì, ẹnìkan ni ó máa rẹrù wúwo o. Kó o tó wọnú ìfẹ́ lọ rí pé ìfẹ́ ojúlówó lo ní sí ẹni, kì í ṣe torí ó lówó. Àní afẹ́ tálíkà àfẹ́ni tí àní ẹfẹ́ kẹ́ni tí ò lówó lọ́wọ́, ṣùgbọ́n kò ń kọ́ ni ó yẹ kó jẹ́ ohun àkọ́kọ́ ìfẹ́ ní tòótọ́, tí í ṣe torí ẹwà, tí í ṣe torí owó, tí í ṣe torí ipò. Ọ̀gá mi iṣẹ́ ni, ní bá fọ́gà èmi ní ó gbádùn. Àwọn ìfẹ́ oyún ìfẹ́ tí ò dáa ni, tí ń kóni sí yọ́ọ́yọ́ lọ́jọ́ ọ̀la torí pé àfẹ́ kó dá wa lágara. A tún ṣe apá kejìlá sí èyí. Bẹ́ẹ̀ bá sì ti rí gbọ́ orí Grace of Zion Christian Mission TV lẹ ti ń wò wá. Tẹ́ bá sì ti rí, ẹ bá tún rí náà lórí Facebook, bẹ́ẹ̀ rí lórí Telegram, bẹ́ẹ̀ rí lórí Twitter, bẹ́ẹ̀ torí ẹ sáà ṣíà ẹ̀ torí pé ohun tó dára làwọn ń gbé jáde nílé iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ sì ń gbọ́ wá, tẹ́ gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá o kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o. Àwa ni ó mọ̀ wá, ẹ̀yin ni ó mọ̀ làwọn máa bá o. Bẹ́ẹ̀ sì ti ń gbọ́, ó pàṣẹ àlàáfíà yìí pé ìwọ ọmọkùnrin ò ní ṣe aya fẹ́ o, ìwọ ọmọbìnrin ò ní ṣe ọkọ fẹ́ o. Ìwọ tó níṣòro tẹ́bi yín tí atẹ́gùn fẹ́ lù ú, mo rán àánú Ọlọ́run sáàrin yín. Àgbo tó nílò àtúnṣe kábàkóbá yín tó kẹ́bi yín di ẹbí aláyọ̀ lórúkọ Jésù. A tún pàdé lórí ètò tó ń bọ̀. Ẹ ṣé púpọ̀.